Ah, ìgbèkùn. Ọmọ ìyá mi, ìgbèkùn ayé n tó lágbára púpọ̀ ni. Ayé a máa fìyàn sínú ìgbèkùn tó já sí pé gbogbo bó ti lè wù kó lágbára tó, gbogbo bó ti lè wù kó lẹ́fọ̀ kó lè kanna tó bá ń bẹ nínú ìgbèkùn náà, ayé ò lè kí kó àṣeyọrí. Mo bẹ Ọlọ́run fún gbogbo ìwọ tó já sí pé ayé fi ọ sínú ìgbèkùn, ìmọ̀ ìdílé ìyá ni àbí ìdílé bàbá, láàrin ọ̀rẹ́ ni àbí lára alábàájọṣe àbí lára alábàájọṣepọ̀. Mo bẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Al-Qur'an Karim pé gbogbo ìwọ tó fi sínú ìgbèkùn tí ò já yóò kí ọ kú àṣeyọrí, tó jẹ́ ọ̀rẹ́ ó máa já sẹ́kún, tí ò jẹ́ ọ̀rẹ́rìn ayọ̀, tó jẹ́ ọ̀rẹ́ ó máa já sáìsàn, tí ò jẹ́ ọmọ ayé ó kí ọ kú oríire, tó jẹ́ ọ̀rẹ́ ó máa já sọ́sì, tí ò já yóò sọ wípé lágbájá ọlọ́lá ni. Pẹ̀lú àṣẹ Al-Qur'an Karim, ó yá kí Ọlọ́run kó máa já ọ nínú ìgbèkùn náà. Ọlá agbára àtàṣẹ Al-Qur'an Karim. Má gbàgbé níjọ́ kìíní àná, ọba Nàmúrúsù ó lóun fẹ́ fi Ibrahima sínú ìgbèkùn. Inú ìgbèkùn náà, Ọlọ́run ọba ìjọba tó yọ Ibrahima kúrò nínú ìgbèkùn, ó wá sọ ìbànújẹ́ Ibrahima, ó wá sọ dídùnnú. Gbogbo tí ń pa ọ́ lẹ́kún lára ọmọ, tí ń pa ọ́ lẹ́kún lára aya, tí ń pa ọ́ lẹ́kún lára ọkọ, tí ń pa ọ́ lẹ́kún lára aṣẹ́, pẹ̀lú àṣẹ àná tọ́lọ́run fi yọ Ibrahima kúrò inú iná pé Hasbunallahu wa ni'mal wakil, pé Ọlọ́run ọba mi tó mi, òun lọ́ba tó lè yọ mí kúrò nínú ìgbèkùn ayé. Gbogbo ìgbèkùn tí wọ́n wà, ìgbèkùn tèmi wà tó jọ máa yọ kí mi kú àṣeyọrí, tí ò jẹ́ kí wọ́n náà kú àṣeyọrí ayọ̀, ó yá kí Ọlọ́run mi kó mọ yọ kúrò nínú ìgbèkùn ayé náà. Ọlá agbára àtàṣẹ Al-Qur'an Karim. Tó o bá ti ń rí fídíò yìí, máa fi ránṣẹ́ sẹ́ni tó o nífẹ̀ẹ́, tó o mọ̀ wípé kò lọ́wọ́ nínú àwọn tí ó já sí pé wọ́n fi ọ sínú ìgbèkùn, kò lọ́wọ́ nínú àwọn tó já sí pé wọ́n sọ ọ̀rọ̀ rẹ.